bí pọ́ ni. Èmi ni bí pọ́ àbí bí pa yín. Ọmọdé bọ́mọ ṣe dánìyàrá. A ní kò ṣe. Ṣé ọ̀rọ̀ pé iwájú principal náà lè wé ìlọ́wà ni? Ojú mi ò fọ́ àti pé tá a ní ẹ̀gàn. Ọmọ tó wà very brilliant nínú school bẹ́ẹ̀ bá wá fọṣọ fún ọmọ náà ṣé Obert. Bọ́ksà mi ti mẹ́lẹ́ tó gan tó kó abẹ́ bílò kí ló tó kó fún principal kọ́ fọmọ tiẹ̀. Láíláyé mi ò fún ọ ní bọ́ọ̀sì jẹ. Wá gba ìgbálẹ̀. Bóòni. Òun dà sóhun rẹ̀. Ó yá gbé lérí. Ó gbé nìṣó lé. Wọ́n gbé lẹ́nu bàbá mi rí pé bàbá mi ń pàṣẹ ẹnìkan náà tún ń pàṣẹ kò sì ní bẹ̀rẹ̀ lórí ti tèmi kò tó bẹ́ẹ̀. Ẹnu fẹ́ rí mi. Ọkùnrin làdá tá ń jẹ́ pàṣẹ ń bi tèmi wà kò ní dá fún pàṣẹ. Èrò náà. Bí bá rí pàṣẹ sọ́mọ kéèyàn mi lé. Èrò náà. Bẹ́ẹ̀lẹ̀. Olórí ibú ṣé wọ́n ní jẹ́lẹ́kùn fún mi? Mo ti sọ ti tèmi fún ẹ. Gbé ipò kíní fún ẹ̀mí pàṣẹ àti rúkì. Kó wá gbé ipò kejì fún ẹni ọlọ́tàn pé mo ti sọ tèmi. Hallelujah.